Kàsìdé ọmọdé jòjò. Kàsìmàtìdé ọmọdé jòjò. Ẹ gbọ́ kí ló ń jẹ́ kẹrosíìnì? Béèyàn bá ní stóòfù bí ò sí kẹrosíìnì báwo ló ṣe fẹ́ dáná? Kò sí bí èèyàn ṣe lè ṣẹbẹ̀ kó dùn tó bá ti kán kẹrosíìnì díẹ̀ sí i ó ti bádùn ẹ̀ jẹ́. Ṣùgbọ́n bí kẹrosíìnì ṣe wúlò tó fún iná kò wúlò fún ara o. Tó o bá da kẹrosíìnì sára lẹ́ẹ̀kan ìwọ gan wàá mọ̀ pé o ti fi nǹkan fi sára. Arákùnrin kan wà ní Ìjẹ̀bú Igbó, Ọ̀jọ́wọ̀ precisely. Iṣẹ́ tárákùnrin yẹn fẹ́ràn láti máa ṣe jù ní kán máa ṣe sílé Ọlọ́run. A ní ṣọ́ọ̀ṣì làwọn fẹ́ máa ti ṣiṣẹ́ sẹ́ẹ̀. Kí ló wà fà á? Kí ló dé? Tí Bọ̀já Jídé fi láìkì láti máa ṣiṣẹ́ nínú ilé Ọlọ́run yàtọ̀ sí kán ṣiṣẹ́ nílé èèyàn. Tí ẹnìkan bá wà tó bá lówó, wọn kì í pe ọ̀rẹ́ olówó ní olówó. Ṣùgbọ́n tẹ́nìkan bá ń jalè, wọ́n á ní ọ̀rẹ́ olè, wọ́n á lólè ní. Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Kì í ṣe pọ́lọ́hun ò mọ̀ pín. Ṣùgbọ́n pọ̀nù wa náà la máa ní mentality pé torí bí tí bàbá mi wà rélè mi náà fẹ́ wà ló fi jẹ́ bẹ́ẹ̀ lẹ́lòmíì ń wà tó máa fi kú. Ṣèwádìí dáadáa. Ẹlòmíì bí mo ṣe ń sọ̀rọ̀ ilé òbí ẹ̀ ló ń gbé. Tó o bá níbo lẹ̀ ń gbá nílé bàbá mi rè. Wá béèrè pé lè ti ẹ̀dà. Kì í ṣe pé kò sápá. Ṣùgbọ́n torí pé ó ti rí pé bẹ́ẹ̀ làwọn kan wà lòun náà ṣe ń dúró ń bẹ̀. Jẹ́ kí rònú ẹ yàtọ̀. Bí èèyàn bá wà ní ọ̀dọ́, kó ṣiṣẹ́ ìgbà tó bá dàgbà sílẹ̀. Nítorí ìgbà tó bá dàgbà, a lè máa rí gbà ọ̀dọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tó dáa. Ọ̀pọ̀ ló darúgbó lónìí tó ti ṣe àṣìṣe kan tó sì ń ṣàkóbá sígbésí ayé ẹ̀dọ̀la. Ẹ gbọ́ kí ló ń jẹ́ kẹrosíìnì? Ètò ọ̀rọ̀ bó ṣe dùn ló ń kọ́ ni lọ́gbọ́n tó ayé ń fẹ́. Ọkùnrin kan tí Ọlọ́run ọba mọ̀ ló ní ká bá wọn bless àwọn arúgbó bí 30. Màmá kí lẹ wá ṣe? Ẹja ni màmá wá rà o. Ọkùnrin kan tọ́lọ̀ mọ̀ ló ní ká bá wọn bless àwọn àgbàlagbà ní 10,000. Kẹ́ bá mi gbàdúrà fún ilẹ̀kùn àánú tọ́lọ́run ọba ṣí fún kó má tì. Aráàánú gbà lágbára Ọlọ́run, ilẹ̀kùn àánú ò ní tì mọ́, ó máa rá láàánú ọjọ́ ìtàlẹ́ ọjọ́, ó máa ráàánú gbàrà. Lọ́síwájú, ìgbéga, ìbùkún kó máa dé bá ayé wọn. Gbogbo nǹkan wọn tó mí àtọ́lé tí ò mí Ọlọ́run bá kó má jẹ́ kó dòkú o. Ẹ gbọ́ kí ló ń jẹ́ kẹrosíìnì? Ọ̀rọ̀ kẹrosíìnì ni mo fẹ́ sọ níjẹ̀bú Ọ̀jọ́wọ̀ lónìí. Iṣẹ́ tí kẹrosíìnì ń ṣe nínú ilé. Béèyàn bá ní stóòfù bí ò sí kẹrosíìnì báwo ló ṣe fẹ́ dáná? Kẹrosíìnì. A lè fi iṣẹ́ tí kẹrosíìnì ṣe ká fi wé ti petrol. Bẹ́ẹ̀ dẹ̀ la ṣe lè fi wé ti dísù. Kò sí bí èèyàn ṣe lè ṣẹbẹ̀ kó dùn tó bá ti kán kẹrosíìnì díẹ̀ sí i ó ti bádùn ẹ̀ jẹ́. Kẹrosíìnì. Tí ẹnìkan bá wà tó bá lówó, wọn kì í pe ọ̀rẹ́ olówó ní olówó. Ṣùgbọ́n tẹ́nìkan bá ń jalè, wọ́n á ní ọ̀rẹ́ olè, wọ́n á lólè ní. Ọkùnrin kan tí Ọlọ́run mọ̀ nínú tí Ọlọ́run ọba fún ló ní kí n bá wọn fún àwọn arúgbó ní 10,000, arúgbó 30. Gbogbo ọ̀nà ọkùnrin yóò ní dí. Màmá ẹ gbà. Ẹ̀yin òun àtọ̀lọ́run kò má dàrú ìlọ́mọ̀rẹ́ ayọ̀. Kò má rìn níjẹ́ ibi pẹ̀lú, kò má rìn níjẹ́ ọ̀nà kó péjọ ògùn má gbèjẹ́, kò má rìn tọmọtọmọ. Kò má lọ ìnà ayọ̀, kò má bọ̀ náyọ̀. Ẹjọ́ a fẹ́ káwọn arúgbó lọ swimming pool o, but Abẹ́òkúta la ti fẹ́ kó wọn lọ. Ṣé lè swim? A máa lọ lágbára lọ. Kó lẹ máa lọ. Abẹ́òkúta. Swimming pool. Swimming pool. Swimming pool. Kí lẹ pè? Swimming pool. Màámi ṣé máa lọ swimming pool? Àtọ́ṣekù wa mi ò fẹ̀yìn olólùfẹ́ wa. Bàtà tí ṣúgà ló ṣáájúra kẹ́yìn má ṣe táwọ́ ná. Ọkùnrin tó rán mi wá síjẹ̀bú Ọ̀jọ́wọ̀ lónìí, ó jẹ́ ọ̀kan lára àwọn èèyàn tí wọ́n máa ń sọ̀pọ̀tì ètò yìí gan-an. Kì í dárúkọ ara ẹ̀. Ó kàn lè wò mí sùnsùn gbà míì. Àdúrà pọ̀. Ẹ dá mi mọ̀. Kasinati. Níbo? Ní gbogbo ìlú, the general Kasinati ló ní ṣẹ̀ṣẹ̀ gbé. Àwọn arúgbó 30 ni mo fẹ́ fún ní 10,000 ní Ìjẹ̀bú Ọ̀jọ́wọ̀ lónìí. Màmá ẹ gbà, ẹ bá ń gbàdúrà fọkùnrin kan tí Ọlọ́run mọ̀. Káàárín òun àtọlọ́run má dàrú. Máa bọ̀ rí pẹ̀lú Ọlọ́run, kò ní sí ìrìn, kò ní kágbà kó, kò ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ, wọ́n ní fòpin ìránṣẹ́ bọ́ sílé òkú.
màmá sóńgbà 10,000 kó bá mi gbàdúrà fọkùnrin yẹn. àìnú kó fọhùn sí i káìnú fọhùn rán ọmọ rẹ̀ kó má rìn rà kó má rìn gbé kí iṣẹ́ rẹ̀ má dé ńlá kó má kọ́ ọmọ sọnù. ọkùnrin kan tí ọlọ́run ọba mọ̀ ló sì ṣe kò kárí ètò yìí lónìí. ọkùnrin náà ti rán mi wá sí ìlú yìí rí bí ẹ̀ẹ̀mejì. a pàdé obìnrin kan níbẹ̀ yẹn tó lóyún ní a fún obìnrin yẹn ní owó ọmọ. nígbà tóbìnrin yìí bímọ ó pè mí póun ti bímọ. mo dẹ̀ lọ́lọ́run á wò ọlọ́run á dá sí. ìyẹn ti fẹ́ẹ̀ tó bí ọdún tó kọjá ń sìn. bí èèyàn bá wà ní ọ̀dọ́ kó ṣiṣẹ́ ìgbà tó bá dàgbà sílẹ̀ nítorí ìgbà tó bá dàgbà á lè máa rí gbà ọ̀dọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tó dáa. ṣe rí àwa ta ní okun lónìí ẹ jẹ́ ká lo okun tá a ní dáadáa nítorí tá a bá dàgbà. ọ̀pọ̀ àwọn arúgbó tó ń ní lónìí náà kì í ṣe bí wọ́n ṣiṣẹ́ ń kékeré o ṣùgbọ́n àwọn nǹkan míì ló ń fà á tí gbogbo ẹ̀ fi ń rí bó ṣe rí kì í ṣe pọ́lọ́hún ò mọ̀ pín ṣùgbọ́n pọ̀nù wa náà la máa ní mẹ́ntálítì pé torí bíi tí bàbá mi wà rélèmí náà fẹ́ wà ló fi jẹ́ bẹ́ẹ̀ lẹ́lòmíì ń wà tó máa fi kú ṣèwádìí dáadáa. ẹlòmíì bí mo ṣe ń sọ̀rọ̀ ilé òbí ẹ̀ ló ń gbé tó o bá níbo lẹ̀ ń gbé nílé bàbá mi rè wá béèrè pé lè tiẹ̀ dà kì í ṣe pé kò sápá ṣùgbọ́n torí pé ó ti rí pé bẹ́ẹ̀ làwọn kan wà lòun náà ṣe ń dúró ń bẹ̀ jẹ́ kí rònú ẹ yàtọ̀. wá gbọ́ o kò sí bí létí bàbá ẹ ṣe lè kọ́ tó bá tó àkókò kan kò ní wúlò mọ́ lójú ẹ. ọ̀pọ̀ ilé tí wọ́n fi owó tó pọ̀ kọ́ nígbà yẹn ẹlòmíì ò lè sùn bẹ̀ mọ́. kẹrosíìnì ohun èlò kékeré èròjà tá à ń lò nínú ilé nìkan kọ́ la ti ń lo kẹrosíìnì wọ́n ń lò fún àwọn nǹkan míì. iṣẹ́ tí kẹrosíìnì ṣe yàtọ̀ sí petrol iṣẹ́ tí kẹrosíìnì ṣe yàtọ̀ sí ti diesel. bẹ́lòmíì bá fẹ́ sóúnjẹ ó lè wá stóòfù kékeré kó rọ kẹrosíìnì sí. àwọn láńtà kan sì wà náà tí wọ́n máa ń rọ kẹrosíìnì sí. bí ire kẹrosíìnì bá ti wá lọlẹ̀ nínú láńtà á di pé kí iná fẹ́ kú ṣùgbọ́n téèyàn bá tún ti ń rọ sí á máa múná jáde. ṣùgbọ́n bí kẹrosíìnì ṣe wúlò tó fún iná kò wúlò fún ara o. tó o bá da kẹrosíìnì sára lẹ́ẹ̀kan ìwọ gan wàá mọ̀ pé o ti ṣe nǹkan fi sára. kẹrosíìnì ó máa rùn ní ó máa lé nǹkan tó dáa jìnnà sí ẹ ṣe lọ̀pọ̀ máa rò pé kí ló ṣe ẹ́ wá ronú sáwọn tó ń bá rìn ronú sáwọn tó ń kó jọ. ọkùnrin tó lọ́ọ́ mọ̀ kó fún mi ní 10,000 abalẹ̀ ní rere lọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ àwọn yẹ̀ ìyá rẹ̀ àánú ọlọ́run kó fọhùn sóhun náà. ẹ ṣì ń dẹ́yìn. mo ń gbìyànjú. bàbá mi ṣùkú bàbá. ọkùnrin tó lọ́ọ́ mọ̀ tó ṣe orò eléyìí fún wa. ẹgbẹ̀rún 10. ọlọ́run kó bùkún kó jèrè ọmọ ẹ̀. àná ọlọ́run kó wà àná ọlọ́run kó fọ̀ lórí ẹ̀. ọkùnrin tó lọ́hùn yàn tó ní tán fún mi ní 10,000 yìí àná wà pẹ̀lú ẹ̀ o kò ní rí kọ́ ọmọ rẹ̀ kò ní ṣiṣẹ́. àná ọlọ́run kó tó bọ̀ fọ́ lẹ́rú ẹ̀ kó má yọ sọnù lẹ́ẹ̀rẹ́ ẹgbẹ́ lẹ́ẹ̀rẹ́ ọgbà kó má lọ́ọ̀rẹ́ kó má bọ̀ọ̀rẹ́. ọkùnrin èèfẹ́ nínú owó ẹ̀ kó lọ́ọ̀rẹ́ kó bọ̀ọ̀rẹ́ o àná ọlọ́run kó fáwọn lórúwó rẹ̀ o lórí iṣẹ́ rẹ̀ o kó má fòkúrẹ́ ránṣẹ́ ilé o. ọkùnrin tó lọ́ mọ̀ kọ́lọ́n kó má ràn lọ́wọ́. ọlọ́run kó ràn lọ́wọ́ o kámi rẹ̀ kó gùn o ó dàgbà kó dògbò. ọkùnrin kan tó lọ́run mọ̀ tó ṣe léyìí fún wa ọlọ́run máa ràn lọ́wọ́ á máa rí ṣe wa máa lọ rí á máa bọ̀ rí ènìrí belébò ènìrí bí alágbèdá ogun ayé òní borí ẹ̀ tọmọtọmọ káàánú kó fọhùn lórí ayé ẹ̀ lórúkọ Jésù. ọkùnrin tọlọ́mọ àná ọlọ́run kó máa fọhùn nígbèsí ayé àti kó má fòkú rẹ̀ ránṣẹ́ kó má fòkú ọmọ rẹ̀ ránṣẹ́. ọkùnrin tọlọ́hun kọ́lọ́hun kó wà pẹ̀lú ẹ̀ kọ́lọ́hun kó dá kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ kó máa fi ààbò ẹ̀ bò. ọkùnrin tọlọ́mọ tó rántí Ìjẹ̀bú Igbó àná ọlọ́run kó máa fọhùn sí o kò ní rí wàhálà kò ní rógun ìdààmú o ṣe àdúpẹ́ o. ẹgbẹ̀rún 10 nìyẹn. ẹgbẹ̀rún 10 rèé o. ẹnikẹ́ni ìṣèrú rẹ̀ láàrin àsìkò yìí tìrẹ èdè ànibọ̀jẹ́ o aláàtúbọ̀ sóríire ebi nìpọ̀ òun náà kẹ̀kú ilé ìbò tí wọ́n ń lé ebi nìpọ̀ kú ebi nìpọ̀ ọmọ rẹ̀ kú ebi nìpọ̀ aya rẹ̀ kú oní ẹ̀mẹ́rí ṣe ń bò ń wà bó ń ṣe lọ iṣẹ́ ó máa bọ̀ rẹ̀ lẹ́yìn àtàlàfíà. bàbá tó ń fọ ọkùnrin kan tọlọ́mọ ọkùnrin kan bá ń fún ní 10,000 naira ẹgbẹ̀rún 10. ṣẹ́dẹ̀ àdìsẹ́lá ọmọ yẹn ẹ̀mí àgùn o àtọ̀wọ̀n àti àwẹ̀ àtọ̀ ọmọ rẹ̀ o àti gbogbo mọ̀lẹ́bí ẹ̀ o àánú ọlọ́run afọ́run àdáadáa láwọn fọ́run ayé rẹ̀ o òun náà dàgbà dàdúgbò bí tẹni o wọ́n má fòkú ẹ̀ ránṣẹ́ sílé o kó má sọnù kó má ṣàyànú o. má yọwọ́ lọ́rọ̀ yín má fi tìǹà yín má padà lẹ́yìn yín o kó sì má fàdán ọkàn yín o.
bàbá pẹ́ o gbogbo olólùfẹ́. wọ́n ní màmá kan wà níbí tí wọ́n lè bọ́ ta. ẹgbẹ̀rún 10 rè ìyá mi ẹ bá ń gbàdúrà fọ́kùn. ìlú wo la wà yìí màmá? Ìjẹ̀bú-Igbó. Ọ̀jọ́wọ̀ àbí? Ọ̀jọ́wọ̀. ẹ bá ń gbàdúrà fọ́kùn. Àlejò ẹni tó ṣe eléyìí. ẹgbẹ̀rún 10. Ọlọ́run á máa ràn lọ́wọ́. Òkè lọ́wọ́ ẹ̀ ó máa lọ. Káàánú fọhùn fún kó ṣeé ṣe fún kí nǹkan má ṣàwọn ọmọ ẹ̀ kó lè ṣe kó gùn lẹ́mìí. àbúrò onílé báyìí wàhálà oníkan yín o ìṣòro tó máa dé táyà máa wá sọ pé ṣèbó ń sọ pé òun lówó láéláé kò nìkan yín o ayé òní ṣe é ṣiyọ yín wọn ò ní sọ pé kò tán o aláwọ̀ máa rí. ọ̀gbẹ́ni ègbé òwò ilẹ̀ ẹgbẹ̀rún 10 pípọ̀ pẹ́ẹ́rì ọ̀wọ̀ àrùgbó pẹ̀lú ògùn tí ọlọ́run aṣáṣìgbẹ́ni o ètò rẹ̀ bá ṣe o ètò rẹ̀ bá ṣe ọ̀bọ̀ rẹ o tó bá lọ rẹ kó bá bọ̀ rẹ o. ẹni ọlọ́run dá ètò ọlọ́mọ ṣe arúgbó náà rí ọlọ́mọ padà lẹ́yìn rẹ o kì í ṣe rẹ̀ máa lọ òkè o kò má rí ilẹ̀ ọlọ́run kò fọwọ́ níṣẹ́ rẹ o. ẹgbẹ̀rún 10 kan pọ́n àrìgbó àríjẹ rímọ àbírí àbò o ń máa ṣọ ọmọ rẹ o ọ̀nà iṣẹ́ ọ̀dọ́mẹ̀dímọ́ o ọ̀nà aláàmú o àìná ọlọ́run fọhùn láàyè rẹ o àìná ọlọ́run fọhùn níṣẹ́ rẹ o. ẹni tó ní kan fún àwọn arúgbó ní owó 10,000 àìná ọlọ́run kò fọhùn níṣẹ́ olúwa kò ṣe àgbéga fún olúwa má jẹ́ ó lọ sílẹ̀ òkè ni kó máa lọ. olúwa àánú olúwa kó fọhùn nínú iṣẹ́ wọn kán máa lọ re kán máa bọ̀ re wọn ò ní jábọ́ lágbára ọlọ́run lórúkọ jésù wọn ò ní jábọ́ wọn á lọ re wọn á bọ̀ re. agbára ọlọ́run ni èmú rẹ ni ẹbí ìṣojú ìtòmí ṣé o méjì wà nà rẹ wọ́n ní ìrókù rẹ bọ̀ àná ọlọ́run bó ṣe inú iṣẹ́ rẹ. àná ọlọ́run kó fọhùn náà yí ọkùnrin tó inú iṣẹ́ rẹ̀ àti iṣẹ́ rẹ̀ àtọwọn ọmọ ẹ̀ lágbára olúwa aláàánú ọkùnrin aláàánú obìnrin ó ṣẹlẹ̀ náà yé ẹ̀. ìyànà aṣẹ́lẹ̀ náà yé rẹ̀ o èsì rẹ̀ máa ṣọ́ ọmọ rẹ̀ èyí ní ìjábọ̀ o ọmọ rẹ̀ ní ìjábọ̀ òkè ni wọ́n máa lọ o wọ́n ní rélẹ̀ o. ọkùnrin tọ́lọ́run mọ̀ tó ràn wá lọ́wọ́ olúwa náà ràn lọ́wọ́ ẹ̀mí mímọ́ á dáhùn sínú iṣẹ́ ò lágbára lọ́hùn àánú ọlọ́run á fọhùn sínú ayé àti iṣẹ́ àtàwọn ọmọ ẹ̀. àánú ọlọ́run á búyọ náà ayé rẹ̀ lórúkọ ti bàbá àtẹ̀mí mímọ́ ègbẹ́ ìbí ni bẹ́ẹ̀ ò ní lágbára lórí rẹ̀ ègbẹ́ ìbí ni bẹ́ẹ̀ ò ní lágbára lórí rẹ̀ ò ní ṣàṣenù àṣeyè ló máa ṣe. ọkùnrin tọ́lọ́run yàn pé kó máa fún wa ní ẹgbẹ̀rún 10 òun náà máa dàgbà wọn ò ní ròkú ẹ̀ bàbá wa níjẹ̀bú-Igbó gbogbo àwọn ọmọ ẹ̀ ló máa yẹ̀yà re tó máa ná àlàáfíà ọlọ́run ò ní gbàgbé ẹ̀ òun náà rí ìyọ́nú ọlọ́run. kí ọlọ́run Elédùmarè kó ṣàánú ẹ̀ lórí àwọn ọmọ lórí ìyàwó lórí ará lórí ẹbí àti lórí ohun tó jẹ́ pé ó gbẹ́kẹ̀lé kó má dòfo. ẹ̀yin ìyá mi ẹ má gbàgbé pé a lè ṣe gbogbo ẹ̀ tán o èèyàn 30 ló rán mi sí àtẹ̀dí ṣiṣẹ́ tán rán wa ṣùgbọ́n kù bàbá kan tí ó ń gbé àdúgbò yìí torúkọ wọn ń jẹ́ Bọ̀dá Jídé. Bọ̀dá Jídé tá à ń sọ yìí láti bí 30 ọdún iṣẹ́ oko ríro ni wọ́n ń ṣe. Bọ̀dá Jídé ní gbogbo ìgbà tán bá fẹ́ roko wọ́n máa ń bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n tó bá pe Bọ̀dá Jídé kan á bẹ́ẹ̀ ṣiṣẹ́ wọ́n prefer láti ṣiṣẹ́ ń ṣọ́ọ̀ṣì ju kan ṣiṣẹ́ nu ilé èèyàn lọ. tó kù yìí kí lẹ sọ Bọ̀dá Jídé. pé kò sẹ́ni tó lè pè kó ṣiṣẹ́ ń ta lẹ́yìn ṣọ́ọ̀ṣì. tí n bá wá sírú bí tí mo ti gbọ́ ń pa ènìyàn tí mi ìdọ́dọ̀ ẹ̀ mi ò ṣe dáadáa. ayọ̀wọ́ lọ̀rọ̀ yìí máa fi tìǹà yìí má padà lẹ́yìn yìí o kò sì má fàdánwò kan yìí o. arákùnrin kan wà ní Ìjẹ̀bú-Igbó Ọ̀jọ́wọ̀ precisely iṣẹ́ tárákùnrin yẹn fẹ́ràn láti máa ṣe jù ní kán máa ṣe sílé Ọlọ́run bí èèyàn bá pè wọ́n pé ẹ wá bá wa ṣiṣẹ́ á ní ṣọ́ọ̀ṣì làwọn fẹ́ máa ti ṣiṣẹ́ sẹ́ẹ̀ kí ló wá fà á kí ló dé tí Bọ̀dá Jídé fi láìkì láti máa ṣiṣẹ́ nínú ilé Ọlọ́run yàtọ̀ sí kán ṣiṣẹ́ nílé èèyàn ẹ kú àsìkò yìí sà. Jídé Táíwò. Jídé Táíwò. Jídé Táíwò. ìbálẹ̀ tí ń ṣiṣẹ́ yìí. Ghana United. iṣẹ́ ṣọ́ọ̀ṣì. ìwọ tó bá ń wò mí arákùnrin tó ń wò yìí ló ń jẹ́ Bọ̀dá Jídé àbí ní Ọ̀jọ́wọ̀ iṣẹ́ tó ń fẹ́ràn láti máa ṣe jù ní kán máa ṣe sílé Ọlọ́run
ọkùnrin kan tí ọlọ́run mọ̀ ní kí n bá ń fún yín ní 10,000 ẹgbẹ̀rún 10. ọkùnrin kan tọ́lọ́run mọ̀ ìlú òyìnbó ló wà ẹ bá ń pray fọkùnrin yẹn. ẹ ṣé o nǹkan kan ti ṣe yín o ẹ dàgbà o ẹ bá ń kí nǹkan kan ti ṣe o. ẹ kàwé yẹn kán mọ̀ pé ó pé 10,000. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Now Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi La Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.